ọ̀bàrà tútù pẹ́pẹ́ adéàbò ń sẹ́tí ìsọmọ òrìṣà wọ́n ní aṣọ́ra nítorí egbò ara rẹ̀. alẹ́ lẹ́wọ̀n ò gbọ́ poroporo orí odó ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ bẹ́ẹ̀. ǹjẹ́ ó ṣeé ṣe kí èmi ọba Adéníyì kí n ṣe orò fún ọmọ tí ìṣọmọ mi. bó ṣe wà ẹ́ lásán ọjà kan mọ̀ bóyá ń lọ jẹ́ mi máa rìn síbi tí máa tẹ̀ síbi tí máa jẹ síbi tí máa lò sí. jọ ẹrù lè dé kó kó tó wá fi ẹrù jọ gangan kí ṣẹlẹ̀. pẹ̀lẹ́ ọmọ nìsàn torí ẹ̀sùn ẹ̀yìn bí òkú etílé. kò ní yẹ̀ fún yín lóòrò yóò yẹ̀ fún yín níbu. èmi ó bọ́ sí pé o. obìnrin kú olùlé wa dúró síta ṣé ògbọ́n tí bàbá yẹn wí. orí ìyà olóògbé wáyé kò sí bó ṣe kàwé títí tó ó máa padà ṣòfò gbẹ̀yìn ayé ẹ̀ ni. mo lè ṣe máa rò ó inú mi ò lè dùn bí kò jókòó. Sir, I can't find my Bible. Me, you read Bible me. I know who stole it. Who stole it? Kí ni kò mí nínú ààfin yìí? Ṣọ́mọ yín ni mí ni àbẹ̀rù yín. Ọmọ wọ́, ó máa ní kú lójú ọwọ́. Ọmọ ẹsẹ̀ o, ó máa ní kú lójú ẹsẹ̀ o. Àní ọmọ wọ́.